bá kó láyọ̀ ká. mẹbí bá a bá péré akọni abidalálẹ̀ garaga Abdulrazim ọmọ Abdulrauf akọni neon ló jẹ́ máa perí rẹ̀ okú ọdún èní. ọpẹ́ ló yẹ kẹ́rú ó dá fẹ́gbẹ̀lẹ́gbẹ̀ orí aláò tó wàá jọ mí lójú òde dúpẹ́ tán ń ló jẹ́ ó sọ pé ẹgbọ́n lọ́n tóbi Allahu Akbar. kó láyọ̀ ká dúpẹ́ o. Lazim o mo níjọ́ òun rè bí àná tí ìyá rẹ̀ Aisha àti bàbá rẹ̀ Ìṣọ̀lá Hamid tí wọ́n bí ọ sílé ayé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìkókó àná tí wàá dàgbà lágbà ló jẹ́ á máa gbọ́ lọ́n tóbi. Olúwa jọ mí lójú èmi ò kì í ṣe mo gbọ́ mo yà àǹtí rẹ̀ Amina Àmọ̀kẹ́ Ọmọ́tọ́lání àmì rẹ̀ àti ìyá mi rẹ̀ náà ní kí n bá wọn kí ọ. Abdulazim ṣebí wọ́n lọ́mọ ọlọ́dún mo ní ó yẹra wò ìwọ ló lónìí mo wá ní kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbóhùn ẹnu mi bí mo ṣe ń kí ọ délé bàbá tó bí ọlọ́mọ gangan gan. ó yá Olúwa jọ mí lójú ìwọ lọmọ ẹ̀rìnmọ̀jẹ́ ọmọ ṣáájà ọmọ ẹlẹ́rìnmọ̀ṣá ọmọ epo pé ńléwé ọmọ wákun ẹ̀rìnmọ̀jẹ́ ló ní kẹ́ ẹ máa wérin lọ sógun bẹ́ẹ̀ bá wá fẹ́ wérin lọ sógun nílé bàbá tó bí ọlọ́mọ wọn á ní ẹ tọ́jú apó òde ẹ wọ́fà bàbà ẹ wá ẹbọ àjíperí ẹ sì tún tọ́jú atawẹ́rẹ́ tá a fi ń jímọ lójú ogun. Lazim ho ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rìnmọ̀jẹ́ bá ta tí ò kú bó bá dọjọ́ alẹ́ wọn a máa torí wọ́wé bí iṣu ìwọ lọmọ balẹ̀ bí òlókọ ọmọ balẹ̀ àfolúmọdì ọmọọlá ọmọọlà èrùpẹ́ ọmọ balẹ̀ ọmọ kúlándélú àràgbalẹ̀ ọrọ̀ ọmọ alágbéyàwó ọmọ arojọ́déyàwó ẹ̀ ládé ọmọ ìsàlẹ̀ pẹ́lẹ́lẹ́dẹ̀ ń ṣẹ̀ṣọ́ ibi pẹpẹ gbé ńlá gogo dẹ ta ló sọ pé ìpẹ́ ò lómi ta ló sọ pé ìpẹ́ ò lódò ẹ bá bí wọn pé ta ló lòsìsì tí ń símọ lóun gbẹ́ tòjò tẹ̀rùn ta ló ní gbẹ́rẹ́ orí ọ̀tá. Olúwa jọ mí lójú o ṣebí wọn lọmọ aṣápọ́npọ́ lòpó ọmọ afẹ̀kẹ́ òpó lùpó ọmọ òpó tí ò gbọ́ràn wọn á ní kán mọ́ lọ sílé bàbá tó bí ọlọ́mọ gangan ìwọ lẹ́rìnmọ̀jẹ́ ọmọ sáájà. Olúwa jọ mí lójú o mo ní wàá dàgbà wàá darúgbó wàá fẹ́rìgì jóbi ò ní kúkú àìtọ́jọ́ ayé ò ní sọ ọ́ di àgbàná ò ní dadé suná kẹ́ ò láàrò ò ní yọ ọmọ pàǹdà ò ní ṣàìsàn káìsàn mo wá ní wàá ga wàá ju tàwọn òbí rẹ lọ àǹtí Àmínà mọ́ọ̀mí rẹ àti bàámi rẹ náà ní pé àṣeyí ṣàmọ́dún èmi ọ̀nkọ ẹ̀dí akéwì náà wá ní wípé ẹ̀mí rẹ á ṣe púpọ̀ rẹ̀. ojú pẹ́fà làwọn sátì ó ṣàlámù dúlé.